ọpẹ́ òun láfi bọ́lọ̀ sọ fún gọ́vùnà kó tó débẹ̀ àtòun àti gbákejì rẹ̀ àníyàn pé àfẹ́ débẹ̀ ó mú wọn fi sọ́kàn ọwọ́ àwọn ọlọ́run ọgbà fún wọn wá débẹ̀ gbogbo ohun tí ń bẹ lọ́kàn wọn ipá wọn láti ṣe àbí ohun táwọn ọ̀dọ́ gbé síwájú wọn pé ohun wá kọjú òun lẹ́ẹ̀ máa ṣe wàláhì wọ́n gbìyànjú àmọ́ bó ti kí wọ́n gbìyànjú tó pè tó èyí tí wọ́n wá ṣe tọ́nà fún wọn ṣe yìí láwàá dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run gbogbo téèyàn bá rò tó bá bọ́ sí ọlọ́run fẹ́ ni fífẹ́ tọ́lọ́run fẹ́ fún ọ tó fi já sí pé ìkéyìí Túndé náà wọ́n ní èyí náà tún ni ọba tó fi ní ìgbésẹ̀ àkọ́kọ́ ṣe tó yọrí wàláhì yọrí ẹ sì rí nǹkan ṣe àmọ́ kò ètò gbogbo ètò tó wá kù ọlọ́run ó tó fún yín ṣe ju èyí tẹ́ kọ́kọ́ ṣe lọ tí wọ́n fi ní èyí náà ló tó kàn ọ̀nà àkọ́jọ́ rọrùn fún yín ọwọ́ kan ọ̀wá lè dá nǹkan kan gbé ńlẹ̀ kò sì lè dára ẹ̀fọ́ kọ́fọ́ nǹkan mi àfikọ́jẹ́ bá a pawọ́ pọ̀ gbogbo àwọn tọ́lọ́run wá kó tì í nínú ìpín kọ̀ọ̀kan nínú àwọn àyè tí wọ́n jẹ́ èèkàn lára yín nínú iṣẹ́ yín tẹ́ ẹ gbé kalẹ̀ pẹ̀lú pé ọlọ́mọṣà pẹ̀lú àwọn náà láti ibi tó ti bẹ̀rẹ̀ débi tí ó parí sí ọlọ́run jẹ́ láṣeyọrí ọpẹ́ tá a wá dúró rí pé ẹrí kan ṣe èyí tó tún jẹ́ pé ẹgbẹ́ lọ́wọ́ iná ọlọ́run jẹ́ rí ṣe ànábì ní ọpẹ́ a máa dé oore mọ́lẹ̀ ọpẹ́ a sì máa jẹ́ àgọ̀gọ̀ tí tún fa oore míì fún yàn ọpẹ́ a sì máa jẹ́ kọ́kọ́rọ́ tí tún ṣílẹ̀kùn oore míì fún yàn ọlọ́kọ̀ gba ọpẹ́ wa dáa dúró rí ìdí ẹ̀ ti ṣe kọjá kó tó fún ilé iná ṣe ọlá ànábì lọ́dọ̀ ọlọ́ gbogbo wa náà tó wájá sí pé èyí ṣe ṣẹ́sìn gbogbo adájọ́ ń sin àwa èyí sì wà àwa náà ń sìn yìí ọ̀sẹ́ni tó láǹfààní tí ń ṣe èyí ṣe àwa náà ṣe ọlọ́kọ̀jọ́ fi gbogbo ọlọ́ fi ṣẹ́yìn gbogbo wa ànábì lọ́dọ̀ ìlú èkó ọlọ́májọ bàjẹ́ gbogbo wa náà ta wà mí ọlọ́mọ bàtí wájú ọlá ànábì lọ́dọ̀ ọlọ́mọ اللهم كن لنا بما انت اهل ولا تكن علينا بما نحن اهل انت الله الحي القيوم يا الله يا الله يا الله ايدنا بما ايدت به عبادك الصالحين برحمتك يا ارحم الراحمين يا رب العالمين سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين يروا ما جاسوا adúpẹ́ pé a ṣe ọdún tó lọ pé a tún dé síbí lónìí tó àkọ́kọ́ kí ọlọ́run náà adúpẹ́ fún ọlọ́run pé ó dá gbogbo wa sí àwọn ọ̀nà àfíà bá a ṣàìsàn ọlọ́run adúpẹ́ lọ àwọn ni ànọ́dún wa Muhammad sọ́kọ̀ ọlọ́run wà lórí ẹ̀sìn wa ti bẹ̀rẹ̀ bí fi kí gbogbo wa pátápátá. The First Lady of Lagos State and being my wife, mo kí gbogbo àwọn the Chief Judge of Lagos State represented there by Justice Oshodi, mo kí member House of Assembly who are here, mo kí gbogbo àwọn kábíyèsí Ọba of Lagos represented by local chiefs led by Oluomo of Lagos, mo kí Ọba Oníbà, mo kí ọba agbóni sábẹ́, mo kí bàbá wa oníjàníkì, mo kí bàbá wa onígbẹ̀dọ̀, mo kí gbogbo àwọn kábíyèsí ọlábìnrin ẹtí mo kí Sheikh Ramadan, mo kí bàbá tó ṣe lẹ́kṣọ̀, mo kí gbogbo àwọn ọmọ pátápátá ọlọ́run jẹ́ ẹ̀pẹ́ fún wa o adúpẹ́ fún ọlọ́run pé a tún ṣe ọdún tó ilé tó lọ ẹ̀ ọlọ́run kó wọlá the essence of Eid al-Kabir tó jẹ́ pé sacrifice ni ọlọ́run wọlá sacrifice àwọn ìwà Ibrahim alayhi salatu wa salam wọ́n ti fi ṣe lẹ́tọ̀ fún wa lẹ́yìn so mi ò tún fẹ́ padà síbẹ̀ ọlọ́run lè wọlá ẹni tó fẹ́ fi ṣe sacrifice náà àwọn ìwà Ismail ọlọ́run àwa náà ọlọ́run fún wa ní ẹ̀mí sacrifice
láti ṣe fún ìlú wa, láti ṣe fún ẹbí wa, láti ṣe fún ara wa. Ọlọ́run kó wọlá ẹ̀, kó wọlá títóbi Ọlọ́run pé èèyàn kó tó Ọlọ́run débi tí ẹ̀kọ́ máa jọ Ọlọ́run. Ọlọ́run wa wọlá àpòun náà ìlú wa Nàìjíríà Ọlọ́run má jẹ́ dààmú. Ìlú Èkó Ọlọ́run má jẹ́ dààmú. Gbogbo àdúrà tó ṣe nínú fún lẹ́tọ̀ tó ṣe fún wa pé èèyàn kì í ṣépè fún lórí àdúrà la máa ń ṣe tí Ọlọ́run kó wọ́n wọlá bẹ́ẹ̀. Gbogbo àwọn tọ́lọ̀ fi ṣe lórí wa látọ̀rí president wa, senate president ni, speaker house of reps ni, gómìnà Lagos state àti gómìnà Nàìjíríà pátápátá, house of assembly alọ̀bẹ̀. Ọlọ́run bá wa dúró tì wọ́n, bá wa kọ́ wọn mọ̀ ṣe o. Ọlọ́run máa kí ni Nàìjíríà dàrú. Ọlọ́run máa kí ni Nàìjíríà dàrú ẹ̀ ṣáni. Ọlọ́run máa lè pè ìlú tó bá dàrú wà láì lò tí ẹ lè kírun. Àwọn ò lè lọ church níbi tó ń bá wà. So Ọlọ́run máa lè kí ni wá dàrú. Ọlọ́run máa kí ilé ẹ̀rọ kankan wa náà dàrú. Ọlọ́run kó gbàdúrà wa.